Ẹ tún kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa. Ẹ káàbọ̀ sórí àkọ́tun bó ṣe ń lọ ní ìkànnì Àwa-ara-wa TV. Ohun tó ṣẹlẹ̀ lásìkò yìí ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ púpọ̀ púpọ̀. Ó jẹ́ nǹkan tí ò dùn mọ́ni nínú kí gbogbo abiyamọ pátápátá ká máa gbàdúrà pé k'Ọlọ́run má jẹ́ ká fojú sunkún ọmọ. Gbogbo wa la máa ti gbọ́ nípa ọmọbìnrin tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ Chrisland tí ó wà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ní ó jáláìsí. Whitney Ọmọdésọ́lá Adéníran ló jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Chrisland International High School Ọ̀pẹ̀bí ni wọ́n ní ó ṣàdédé wó lulẹ̀ tó sì jáláìsí níbi inter-house sport tí wọ́n ṣe ní ọjọ́ Thursday tó kọjá. Mo fẹ́ mú nǹkan mélòó kan wá nínú ohun tí ó rọ̀ mọ́ awuyewuye tí ó rọ̀ mọ́ ikú ọmọ ọdún 12 yìí nígbà tí ọ̀rọ̀ kọ́kọ́ jáde tí bàbá ọmọ yìí jáde tó gbàjarè síta pé ẹ ṣàánú mi, ẹ gbà mí, mo fẹ́ ìdájọ́ òdodo lórí ikú ọmọ òun. Ó jẹ́ kó di mọ̀ pé ìyàwó òun gbéra láti lọ síbi inter-house sport lọ́jọ́ tí àwọn Chrisland International High School tí wọ́n ń ṣe inter-house sport wọn. Ó dẹ̀ débẹ̀. Wọ́n ní bó ṣe débẹ̀ náà ló ti ń fojú wá ọmọ ẹ̀ káàkiri tó ń fojú wá ọmọ ẹ̀ káàkiri tí ò rí ọmọ ẹ̀ láàárín gbogbo àwọn tí wọ́n ń ṣe activities kan tàbí míì. Ó dẹ̀ dìde láti wò pé bóyá ó lọ ra nǹkan ni àbí nǹkan kan. Wọ́n ní bóbìnrin ṣe dìde tó ń lọ tó ń wò tó ń béèrè lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ student ní àwọn teachers ní pé ẹ jọ̀ọ́ ṣé ẹ bá mi rí Whitney o, ṣé ẹ bá mi rí Whitney o. Gbogbo wọn ní àwọn ọ̀rẹ́. Ó ní òun kàn rí ibi tí àwọn èrò díẹ̀ pọ̀ sí táwọn student díẹ̀ pọ̀ sí, òun wò pé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ó nígbà tóun máa débẹ̀ ni òun ṣáà rí pé gbogbo ibẹ̀ yẹn ò rí bí ó rí bákan. Ṣùgbọ́n síwájú ìgbà yẹn ni school bus school yẹn ló ti gba ẹ̀gbẹ́ òun kọjá tó drive kọjá tóun wò pé báwo ni school bus ṣe máa drive kọjá bí irú eléyìí nínú ibi táwọn ọmọ pọ̀ sí. Ó lóun bá mú fóònù òun fi fọ́tò han ọmọ kan tó jẹ́ student pé jọ̀ọ́ ṣé ò bá mi rí ọmọ ẹ̀. Ó wá ní ọmọ yẹn náà ni wọ́n ń gbé lọ nínú school bus yẹn. Ó ní bóun náà ṣe gbéra rèé lòun bá pe ọkọ ìyẹn bàbá ọmọ ọ̀gbẹ́ni Adéníran pé wọ́n ní ọmọ òun ni wọ́n ń gbé lọ nínú school bus yìí, òun ò mọ nǹkan tó ṣe o, ṣùgbọ́n nígbà tó rí teacher yẹn ni ó ṣàdédé slum ló dẹ̀ ni wọ́n fi gbé tán fi ń gbé lọ sí ilé ìwòsàn. Ó ní síyàlẹ́nu òun. Ó nígbà tí wọ́n máa gbé ọmọ yẹn náà padà gbé lọ sí health center lòun ti bá ọmọ yẹn tó jẹ́ pé òkú ẹ̀ ni òun bá ń bẹ̀. Ohun tí ìyá ọmọ yìí sọ rèé. Àwọn nǹkan méjì mẹ́ta kan tó wá rọ̀ mọ́ awuyewuye yìí ni mo fẹ́ sọ báyìí o. Ìyá ọmọ yìí ní nígbà tí òun débẹ̀, òun bá a tó ti nà gbalaja sílẹ̀ tí wọn ò lè sọ pé nǹkan báyìí ló ṣe ọmọ náà. Àmọ́ nígbà tí àwọn school á sọ̀rọ̀, wọ́n ní ó kàn ṣàdédé wó lulẹ̀ ni tí ò sí nǹkan kan tó ṣe, ó kàn ṣàdédé wó lulẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìkan lára àwọn student tó jẹ́ pé wọ́n jọ wà níbi tí nǹkan ti ṣẹlẹ̀ sí ọmọ yìí, ó ṣàlàyé pé iná ẹni tó ń ta candy, àwọn aládìídùn tí wọ́n máa ń tà yẹn, machine ẹni yẹn ló gbé Whitney tó fi kú bẹ́ẹ̀ ó gbé bẹ́ẹ̀ yẹn, iná gbé. Ipe iná mọ̀nàmọ́ná yẹn ó gbé, òun ló pa ọmọ yẹn. Wọ́n ní bọ́n ṣe sáré da omi lé lórí. Ṣùgbọ́n àwọn èèyàn tún wá ń sọ̀rọ̀ pé ẹni tí iná gbé tẹ́ da omi lé lórí, ṣé ẹ rò pé irú ẹni bẹ́ẹ̀ yẹn lè survive ẹ̀? Wọ́n ní ọkùnrin tí ó ń ta candy bó ṣe rí pé iná ti gbé ọmọ ẹ̀, ó sáré lọ pa machine tó fi ń ṣe candy ẹ̀ tí ó sáré pa gbàràgbàràgbàrà kó tó di pé wọ́n rọ́mi lé ọmọ náà lórí. Nǹkan tí àwọn tó jẹ́ student ẹgbẹ́ ọmọ yìí tí wọ́n sọ rèé o. Wípé kó tó di pé wọ́n ń dúró kí nọ́ọ̀sì dé kí wọ́n lè bá a tọ́jú ẹ̀. Ṣùgbọ́n nígbà tí nọ́ọ̀sì tí kò lè tètè dé ni wọ́n ní wọ́n fi school bus náà fi gbé lọ sí health center kó tó di pé wọ́n rí i pé ọmọ yìí ti jásẹ̀. Kí gangan ló ń ṣẹlẹ̀? Kí ni Chrisland International High School kí ná ń bò lórí ọ̀rọ̀ ikú ọmọ yìí? Níbi tí wọ́n ti ń ṣe inter-house sport, ṣé kò ń ṣara àwọn ìlànà tó wà nílẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe inter-house sport o, school tí ó bá ṣe inter-house sport o, ó gbúdọ̀ ní àwọn first aid box, ó gbúdọ̀ ní ambulance, ó gbúdọ̀ láwọn nǹkan tó tiẹ̀ lè fi sáré dóòlà àwọn ọmọ. Tí odidi Chrisland International High School tí wọ́n wà ní gbogbo àwọn ilé ìtọ́dẹ̀ ń lọ sí gbàgede eléyìí tí ó jẹ́ stadium ńlá láti lọ sọ pé wọ́n ká àwọn ọmọ lọ síbẹ̀. Gbogbo àwọn tí ó tiẹ̀ wá jẹ́ pé ẹ fẹ́ wá tagbá ẹ fẹ́ wá tàwo ńbẹ̀.
Kí ló dé tí wọn ò lè ṣe àwọn nǹkan kan fi wò pé ṣé àwọn machine tẹ́ fẹ́ kó wá ṣó dà àbí kò dáa? Kò ń ṣe Chrisland International High School nìkan lọ̀rọ̀ ìbáwí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn schools tó jẹ́ big schools ló jẹ́ pé àwọn náà irú nǹkan báyìí ó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn. Wọn ò ní wádìí nǹkan. Oníkálukú á kàn gbé tiẹ̀ wá. Nonchalant attitude àwọn schools yìí pọ̀ tí ó fi mú ẹ̀mí ọmọ ọdún 12 tí ìyá àti bàbá múra fún kúrò nílé láàárọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ Thursday ọjọ́ náà pé òkè ìwọ náà lọ sí inter sport o, tó fi wá gbé tó jẹ́ pé òkú ọmọ náà ni wọ́n gbé padà wá sílé. Ká dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó àti ìjọba ìpínlẹ̀ Èkó, wọ́n ti gbé iléèwé Chrisland International High School wọ́n ti gbé tìpa báyìí. Ṣùgbọ́n gbígbéléèwé náà tìpa kọ́ ni ọ̀nà àbáyọ. Bọ́n ṣe gbéléèwé náà tìpa, wọn ò lè dá ọmọ yìí padà. Wọn ò lè dá ọmọ yìí, bọ́n ṣe gbé iléèwé náà tìpa, kò lè dá ọmọ tó ti kú yìí padà. Ṣùgbọ́n kírú eléyìí má bàa tún ṣẹlẹ̀ láwọn iléèwé wa mọ́. Ó di dandan fún gbogbo àwọn tó jẹ́ oníléèwé tó máa fẹ́ ṣe any activities kí wọ́n máa gbé àwọn nǹkan tó bá yẹ kí wọ́n kọ́kọ́ máa ṣe findings wọn náà. Pé ó fẹ́ wá tagbá, ó fẹ́ wá tàwo, ṣé nǹkan tó ń kó bọ̀, ṣé nǹkan tí ò ní pa àwọn ọmọ lára ni? À ń fi àsìkò yìí a fi ń bá mọ̀lẹ́bí Adéníran kẹ́dùn lórí ikú ọmọ wọn. Kọ́lọ́run ọba kó rọ̀ wọ́n lójú o. Let me state what happened. February 9th was the day of their inter-house sports. That was the day they were meant to have their inter-house sports. Anybody who knows Chrisland knows that Chrisland has their inter-house sports at Akẹkọ Stadium. Last year, I was not able to go on time. My daughter was angry. She said, Mom, you did not even come on time. You did not even come and see me take part in the march past. And I was marching, I was looking for you. I said, I'm sorry. I didn't know the way. I didn't know how to find my way to Akẹkọ Stadium. But I promise you, next year, I will be there on time. This year, I tried to go there as early as possible. I was there even before the program started. I met the admin officer, I met the principal, I met part of the PTA committee, I met parents there, we greeted, I sat down. March past started. When the march past started, I looked. The first house marched. I didn't see my child. Second house marched. I didn't see my child. Third house marched. I didn't see my child. I said, she's in Pines, which is greenhouse. She was 12 October 30th last year. 2022. How does a 12-year-old have a cardiac arrest? No pre-existing medical condition, no pre-existing heart condition. She was hale and healthy. She was not sick in any form. If she was sick, I would never allow her leave the house. If she was sick, if she had even minor headache, I would never allow her leave the house. If she was sick, I would have taken her to that school myself. But she was not sick. She was looking forward to the inter-house sport. Why was she not there? Why did my daughter die? I said, okay, even if she would die of cardiac arrest, why should one cardiac arrest kill a healthy teenager? Just one. She don't get stroke. She's not in coma. She's not unconscious. She's dead. And let me state this. By the time I got there, my daughter's lips had already turned black. Her tongue was turned black. I shook her. I held her by her shirt.